Ẹ káàbọ̀ padà ojú táyé náà lè tò tó ń gorí atẹ́gùn tẹ̀ ń gbọ́ yìí. Bẹ́ẹ̀ ni. Ìkànnì Fresh lábẹ́òkúta 107.9 níbi tó ti ń kilẹ̀ falafala. Kò pé méjì. Ibẹ̀ náà la wà tẹ̀ ti ń gbọ́ wa. Ohun tá à ń gbéyẹ̀wò lórí ètò ojú táyé ìtọ̀sẹ̀ yìí ni kí la lè ṣe sí àwọn arúgbó wa tí wọ́n ń dá gbé. Àwọn arúgbó míì wà tó jẹ́ wípé nígbà tí wọ́n wà lọ́dọ̀ọ́ wọ́n gbìyànjú káwọn náà ṣe abiyamọ àmọ́ àyè òun yọ. Àmọ́ irú àwọn ẹni yìí náà àwọn kan ló ṣàgbé lọ́dọ̀ wọn tẹ́lẹ̀. Wọ́n lọ́mọ ẹ̀gbọ́n, wọ́n lọ́mọ àbúrò, wọ́n ní àwọn mọ̀lẹ́bí káàkiri. Kí ni ipa tí àwọn èèyàn yìí náà lè kó láti ṣèrànlọ́wọ́ fúnrú àwọn èèyàn yìí lásìkò tí ọjọ́ ogbó ti dé yìí? Kó má bàa jẹ́ pé nígbà ó bá di pé wọ́n sọ pé mọ̀lẹ́bí yín tí mo ti fẹ́ lọ ra nǹkan ọ̀kadà ló kọlù yá àgbàlagbà yẹn ṣé ò lẹ́bí ni nígbà bá wá dẹ̀yìn ọ̀rẹ́ yẹn á wà rí wọn mọ̀ wọ́n so màálùú mọ́lẹ̀ wọ́n máa wá pè léré. Ó bá jẹ́ pé bá a bá ṣe tọ́jú aláàárẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe patí òkú ni wọ́n ṣe ń tọ́jú aláàárẹ̀ ni àìmọye àwọn èèyàn ní ẹ̀mí wọn ò mọ̀ dé tẹ̀mí wọn ò ní gbọ́. Kí la fẹ́ ṣe sí i? Bá Kétu kí ni ìmọ̀ràn yín lórí tá à ń gbéyẹ̀wò lónìí? Ẹ dáa fi ẹ nǹkan kò ní í ṣe ẹ́ nǹkan kò ní í ṣe gbogbo ẹni. Sórí ọ̀rọ̀ yà ń gbéyẹ̀wò lérọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ọgbà ọ̀nà kó ronú jinlẹ̀ gan bí kò bá nídìí arúgbó kò ní máa sunkún ọmú. Bàbá rò dáadáa ẹ̀yìn gbogbo ẹni gbọ́dọ̀ tẹ́ ìkodò sí ni ìbẹ́ dáa jù bó jẹ́ ara ẹni kìmẹ́ di ògbó kó jẹ́ pé lọ́mọdé báyìí là gbé po ká má máa ká yọ́ǹgì báyìí. Ó bá tiẹ̀ yàyàkúyà kọjá mọ̀ bèsì yá. Kí o ti á yà nísìn sórí ìkọ́ ṣe overtake mọ́tò. Bó ní àwọn bá ti bẹ̀rẹ̀ sí ní dàgbà tí wọ́n bá àwọn àlè kékeré báwọn àlọ́dọ̀ ká yọ̀ léwọ̀n bá ọjọ́ ogbó ń bọ̀ ní wọ́n sọ pé àárọ̀ àtọ̀sán kó ṣe léwọ̀n bá torí ilẹ̀ ń ṣú. Ọlọ́run kó fògbé lórí ọ̀fẹ́ ká dàgbà ká dògbó ọjọ́ ẹni kọ́ dalẹ̀ níbọ̀ jẹ́ pé àbá àná ká pẹ́ láyé ká jẹran ojú erin lọ. Ṣùgbọ́n mo bá ronú jọ́kàn pé òun ká máa di arúgbó kùjẹ́kùjẹ́ báyìí. Arúgbó tiẹ̀ yìí nǹkan tiẹ̀ máa ń ṣe. Ọlọ́run arúgbó tàwa ti dá torí station ìtìmú torí gbaṣẹ wà ṣáńkó ìwọ ọjọ́ pé ń gbẹ dàgbà tán ní ìsìn ikú ẹ bọ́ sí lọ́tọ̀ ike ìdàgbà rárá ikú ẹ mẹ́sà èkìtì báyìí ni ònà gbọ́dọ̀ gbé ẹnu mútò ẹmẹ́fì gèégèé Ọlọ́run lọ́wọ́ pa ń wà mọ́lé ẹ. Ọ̀rọ̀ tá a ní ẹ̀sọ́ ni ẹ̀sọ́. Níbo ni ipa èyí wà nínú overtake ẹnu. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn ń fèsì sí. Máa ń ṣo. Ìwọ́kẹ́ ìran iyán ti jọ́ ọmọ bàbá tíṣà àgbè alọ́ pọ́ǹsì táyọ̀ tó bá gbà. Wọ́n kó sọ̀rọ̀ wọ́n ní kó sọ̀rọ̀ wọ́n fi yẹn lẹ̀ bàbá tíṣà ló ti ń lamú. Kò ní kàn ṣe nǹkan bóyá wọn kọ lẹ́tà sí. Ó dàbà tí pé nọ̀rọ̀ rò fẹ́ sọ ní wọ́n ní wọ́n nọ̀rọ̀ ọjà ẹ̀ mọ́. ó ní ṣe ń pa bílọ́bílọ́ lẹ́gbẹ̀ẹ́ yọ̀ǹgòwé kan fi ẹ̀ kiri máa tó pòwe. Ẹ kò ní dààmú ajá Ọlọ́run tó wù ó bẹ̀ kìí ṣajá burúkú. Ṣé gbọ́rù? Ṣọ́rọ̀ kù. Àwọn arúgbó ìní ọgbà ká mójútó wọn dáadáa tó ráìka ẹni àdárúgbó ṣùgbọ́n kò sọ́nù wọn pa arúgbó ìtìwọ̀n ẹgbẹ́ ẹ̀ka ẹni àjọkọ̀ ya ń sọ yìí nísìn bí sí àmùpé àgbé lọ́dún 15 sígbà yá wọn àyè àbógójì ọdún sígbà yá wọn àyè ṣùgbọ́n nírètí pé àgbé libi ọ̀dà gbogbo nǹkan ló sì nílò ní ọ̀kan máa pinlẹ̀ bọ́ nípa nǹkan bá ti á bọ́ sípò arúgbó àkàn ti sọmú èké wò wọ́n ti sọ̀dọ̀ wò wọ́n ti ṣe gbogbo ẹ̀ wò àgbà ló dé kọ̀sọ́gbọ̀n fẹ́ dá sínú nation bágbà bá lóde àgbà adé ni wọ́n ṣàkó ẹ̀ títí àgbàlagbà kẹ́ ẹ̀ ló dé ńgbọ́ bá ti á dàbà. Kò sí bẹ́ẹ̀ ṣe lè máa fi mékọ̀ọ̀pù sójú bóyá ojú á padà hàn jọ. Ehun jọ ìyá Yèbúkẹ́ kò ló mẹ́. Jọ ti darúgbó ni mo mọ eru ẹ. Èsì tèmi lọ́rọ̀ mékọ̀ọ̀pù kí dẹ̀ ṣe. Mo lójú ẹ̀ kó mi àwọn ìjọ lè kò fún lò ó. Ọ̀rẹ́ ti yé mi kó tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ. Àwọn bá ti darúgbó ká mójútó òun kì í ṣe àkàwọn ni àkàwọn kò pa àwọn ẹ̀wọ̀n ẹ̀ dàbà tọ́lá ẹ̀ka ẹni kẹ̀ẹ̀pá àwọn ẹ̀ka ẹni àdarúgbó ìyẹnu ẹ̀ṣẹ̀ gùn léwé máikrófóònù kì í ṣe àìsàn ní àgbà ló dé torí pò mí wà ẹni sì máa lo 500. Ó tiẹ̀ ti wáyé 500 years ni o. Ó ti dá bẹ́ẹ̀. Kíkọ́ ẹ̀sìn náà máa sì lo 500 máa kàròyìn títí máa fún wọ 600 ni. Rédíò èwo nìyẹn? Ayéfẹ́lẹ́. Ayéfẹ́lẹ́. Ìkọjáyè. Wọ́n bí bàbá ẹ̀ dáadé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Fẹ́ẹ́ gbàgbọ́ wọn sọ. Ọmọ Àkẹ́ ni ó ti yayakuya.
pé wà kàrò yìí ní. Màmá ìkàn nǹkan tó máa rẹ̀ ṣe tán. Àmúti pẹ́ àìbò. Ká tètè máa pa mi. 500. Ó ga jù. Jìrì ní Yúdí ayé fẹ́lẹ́. Ẹ̀dá ló máa bàbá gan máa rẹ́ níbi ó wà ní pé àkíyí ó dé. Láti jẹ́ra sínú kòtò. Irú gbogbo wọlé wá ti jẹ́ra dání tipẹ́tipẹ́. Ọlọ́run ṣàánú ayé mi o. Báyìí kí wọ́n báyìí pa mí o. Wà á wá jẹ́ àṣetò kan gánà tó rẹ̀. Kí láwọn ṣe lọ́wọ́ yìí? Bí eré là ń ṣe ni a lè sọ. Program là ń ṣe. Mẹkáníìkì là ń ṣe lójú. Wọ́n tún fíríjì mi báyìí. Ó yà mí lé. Èsì ni wọ́n ṣe. Bí Abijọ́ lé èsì. Èsì ni wọ́n ṣe. Ó yá studio. Kọ́lọ̀ ń ṣàánú wa ni. Yorùbá bọ̀ wọ́n sọ pé bọ́mọdé bá ṣubú àwò wájú, bàgbàlagbà bá ṣubú àwò ẹ̀yìn. Bẹ́ẹ̀ni. Nígbà tá à ń ṣèwádìí lórí ohun tá à ń gbéyẹ̀wò yìí, púpọ̀ ohun tá a gbọ́ ni pé àwọn ìyá tí wọ́n ń dá gbé tí ò sọ́mọ lọ́dọ̀ wọn, àwọn bàbá tí wọ́n ń dá gbé tí ò sọ́mọ lọ́dọ̀ wọn pé wọ́n burú nígbà tán wà lọ́dọ̀ọ́. Nígbà tí egun ń bẹ lára wọn, wọ́n burú gan-an, wọn ò ṣe é súnmọ́, àti pé kò sí nǹkan téèyàn ṣe tó máa ń tẹ́ wọn lọ́rùn. Nígbà tágbà tí wàá dé tán, ìyẹn náà ló bá wọn dàgbà débi pé bó bá fọmọ sọ́dọ̀ wọn, ìlòkulò ni wọ́n ń lò wọ́n. Wọ́n tiẹ̀ sọ pé bàbá kan ń bẹ tó jẹ́ pé bàbá yìí bó bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ ó ti ń lo kinní dráìpà yẹn ló ń lò. Bọ́mọ kan mo tó ń tọ́jú ẹ̀ bá wá sọ pé bàbá ṣe bí ńgbà tẹ́ ti rí pé kinní rí bọ́yẹ kẹ́ ẹ ti pè mí, á ní súnmọ́ bí. Á tó fi ọ̀pá ẹ̀ á tó fi na ọmọ ọ̀hún. Ìyẹn náà wá wò pé kí bàbá dájókòó síbẹ̀. Ó fẹ́ bí ọjọ́ méjì pa bàbá ọ̀hún kó tó di pé àwọn èèyàn ṣe wá dé. Wọ́n wá ní bàbá yìí tẹ́yìn náà ṣe yìí ò dáa. Kí ni tó yẹ káwa tá a ti ń gòkè àgbà lọ díẹ̀díẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe sí? Torí ńgbà tọ́jọ́ ogbó bá dé kó má jẹ́ pé ìwàkiwà tó ti fẹ́ mọ́ra báyìí á wá kóyà jẹni nígbà tá a bá wá dàgbà. Sórí ọ̀rọ̀ yà ń sọ yìí. Ṣé wọ́n ti pè é kárí kò sọ̀rọ̀? Omi ní sọ̀ lọ tẹ́lẹ̀, kò sì kèsì sọ pé kí n ọ́fì máìkì. Nǹkan ni kinní náà. Gbọ́n yà wà la bọ́ sí ti kinní náà. Yọ fún nọ́mbà PPR. Kí lè Wọ́n gbé tẹ̀sí ṣe ni. èsì PPR náà rẹ̀ wà lẹ́yìn. ń sọ́ọ̀tì mọ́tò mu. Ó dà. Sórí Ọlọ́run kó ṣàánú ni kó bá ní tọ́jú àwọn arúgbó yìí Ẹ nínú. ṣé o. Kò sí wọn dáa ju ọ̀nà kó bójútó arúgbó ẹ̀. Kò sí wọn dáa tó. Ọ̀nà kó bójútó arúgbó ẹ̀ lọ dáa fún ara ẹ̀. À ń gbọ́ ọmọ ọ̀dọ̀ à ń gbà kankan ayé ti lé nísìn. Wọ́kẹ́ ìwé ọ̀ṣẹlẹ̀ l'Íbàdàn. Ní sùúrù o, ní sùúrù o, ní sùúrù o. Má gbé ọ̀rọ̀ yẹn tó gba bòmí o. Ìwọ̀n tó gbẹ́ni sọ ní sìn yẹn atọ́kùn àyè. Kí n sọ ní sìn ni ká ní kí ìwà wo ló yẹ ká máa hù láti sìn lọ. Torí pé kólú ẹ̀ má jẹ oyè ẹni òróró. Ibẹ̀ kẹ̀ ní ń bọ̀ rọ́bọ̀ kan ṣé o pàtàkò. Òmù ìfò sí níbi ìkọ̀ ẹ̀ kí wọ́n ìfò sọ sí. táyé ní Sìkáìdé ló mú ká ń sọ. Bẹ́ẹ̀ rẹ̀ sínú ìwọ máa jọ ń sọ ọ̀mí ọjà yìí. Kò sí wàhálà nú rẹ. Bó ní ọ̀n bá ń wà lọ́dọ̀, ìyó lárúgbó ìtì o, òun fẹ́ kọ́ dáa. Ìyó gbìyànjú, ìyó ní gbogbo nǹkan. Ọkọ lé onímọ́tò ní gbogbo ẹ̀. Nídìí ó níyàn. Òní ọ̀gá lárúgbó nídìí. Tẹlifíṣàn kò ní ṣe é tàn. Bí ó bá mú rìmútù lọ́wọ́ báyìí, àgbà ti dé. Ọwọ́ ẹ̀ mẹ́ẹ̀gbọ̀n kò ní ṣe é tàn. Bẹ́ẹ̀ kò owó fún gan, owó kẹ̀ jábọ́. Àpẹẹrẹ yẹn tẹ̀sí ti ń hàn lára tiẹ̀ náà nísìn. Kò sí wàhálà. Ìwọ lòun bí o ti rí kinní yìí kà. O ti rí sọ́ọ́rì gbogbo ọ̀rọ̀ kàkàtà yín sọ pé kẹ́ wọ́n nù ẹ̀ wọ́n nù ẹ̀ nísìn. Kí n fún ní nọ́mbà yìí àwọn Tracy. Gbọ́gbọ́. Èsì Tracy. Wọ́n kọ́ máa Tracy ẹ̀kọ́ ìbí ni. Ó jẹ́ mọ́tò. Wà kó. Tí o kẹ̀ kò ju mọ́tò lọ pé ó jókòó kẹ́ bó. Ó nídìí ònìyàn kó mú un sọ́dọ̀ ònìyàn kó bójú tóun dáadáa. Because ilé ayé àwọn nísìn gbogbo ẹ ti di kíni kó má lọ jẹ́ pé wọ́n ti kéwèé mọ̀mọ́. Wòyọ́ ṣẹlẹ̀ báyìí nísìn kọjá lé l'Íbàdàn láìpẹ́ ọjọ́ pé bàbá àgbàlagbà wọ́n lọ ká mú pápápá wọ́n ti gbẹ̀mí lẹ́nu ẹ̀. Ó ṣòye fún sọ́níyàn nísìn láyé àwọn àníṣe ọ̀nà kó bójú tó ń kàn ẹ̀ ni o kó tọ́jú arúgbó ẹ̀ fún ara ẹ̀ torí à ń gbọ́ ọmọ ọ̀dọ̀ irú ẹ̀mí ìsọ̀rọ̀ pé wọ́n àánú ọmọ ọ̀dọ̀ àìmọye wọn yóò ń fojú àwọn arúgbó wọn rí. Ó ti ṣe kọjá pé ọ̀nà yóò ní ọgbà gan kó máa tọ́jú ẹ̀ gan dípò bí ẹ̀mí abakẹ́ ẹ̀ kókù níbo ló ẹ̀ kò jókòó. Ṣùgbọ́n bí fámìlì wọn kó ṣe mítínì ọmọ ìyá lọ́dọ̀ ilé mọ̀mọ́ kó gbé ọ̀dọ̀ ilé mọ̀mọ́ fẹ́ wà ọ̀nà bá fọlọ́ntì ara ẹ̀ pé ẹ̀jọ́ wọn kó máa bọ̀ lọ́dọ̀ mu
mẹ́ mójútó mọ̀mọ́ ẹ̀sìn mẹ́ tọ́jú ẹ̀ gbogbo àwọn kan kó sì máa wo bẹ̀ wọn kọ́ máa ra nǹkan wọn kọ́ máa bójútó kọ̀sọ́ọ̀nì kò ní dàgbà gbogbo ẹni là darúgbó ó dà gbogbo ẹni. bá a kẹ́tù ẹ ṣeun àdúpẹ́ báyé wá mo fẹ́ sọ nǹkan díẹ̀ kẹ́ wá fi kún àlàyé yín. púpọ̀ àwọn ọmọ míì wà tó jẹ́ pọ́kùnrin ni wọ́n ó sì máa ń hùwà kí ìyá tàbí bàbá kó wà lọ́dọ̀ wọn. àmọ́ oríṣiríṣi àwọn ìyàwó náà ló wà tá à ń fẹ́ èmi wà òun náà ó kanra kódà òun náà sì ti bọ́mọ ọkùnrin ó ti bọ́mọ obìnrin kò ronú bọ́jọ́ alẹ́ tòun náà ṣe máa rí òun náà lá máa kọ̀m̀pléènì pé màmá domi ńlẹ̀ màmá ṣe gbá nígbà tí gbogbo wàhálà yẹn bá pọ̀ ni màmá náà wò pé òun náà ṣáà nílé òun padà lọ sílé ọ̀dọ̀ tàwọn kí la wá fẹ́ ṣe sírú àwọn nǹkan wọ̀nyí kálàáfíà bá lè wà káwọn arúgbó wá wà máa jìyà lẹ́yìn tí wọ́n láwọn ọmọ. ọ̀rọ̀ rẹ̀ yé mi dáadáa ìyàwó ilé yìí máa ń ṣe bẹ́ẹ̀ lágbọ́dọ̀ náà ìyàwó ilé bẹ́ẹ̀ máa dàgbà o kò sí ẹgbà yẹn bá fi wẹ́kà ò ní fi san. kò ṣe bá mi. ó ti yé yín nísìn bẹ́ẹ̀yàn bá ti ṣe ìwúyọ̀ ọ̀bá dá sárúgbó nísìn irú arúgbó bẹ́ẹ̀ ẹ̀san máa ké lórí ìyàwó ilé bá ṣe bẹ́ẹ̀ kò sí o kì í ṣọ̀rọ̀ ìpè ní o ṣó ti yé nísìn ju gbogbo ẹ lọ àwa ìyá wa lọ́dọ̀ nísìn wọn bá ní ká tún rorò mọ́ o àwọn ìyá kan náà wà lóòótọ́ wọn ṣe bá gbé o wọn kanra ju ajá lọ wọn ní ìyá mi àní orí kìtìrí wọn kanra ju òrò lọ àgàgà ajá òrò bàbá ń gbà wọ́nyìn wọ́n máa gbóríṣiríṣi ni. kò sí ẹ̀kọ́ ti sọ ẹ́ lájà òrò tẹ́lẹ̀. ó ti yẹ so. báyé wà ó kanra. onímọ̀mọ́ etí ó ń pè ó lájà òrò. atọ́kùn ṣe bí èèwọ̀ wà pẹ̀lú mi bí mo ti mọ̀ pé jẹ̀bú wà pẹ̀lú mi tipátipá o ó ti yé nísìn ọ̀tọ̀ lórí wa ṣe lórí rédíò lè ní kì í ṣe pé wá ṣètò ó ti yé. irọ́ wá ṣe fíríjì ni. ṣé ó ti yé nísìn. kò serious o Ọlọ́run kò serious. ìṣá polongo mi ṣá. abẹ́rẹ́. ó wá ṣe fíríjì ó dáa wàá pè àwọn alẹ́ nínú gbogbo iṣẹ́ fíríjì ẹ̀rọ ìdẹ̀ láìpẹ́ rárá. èmi náà rí i pé ó ti ń wu àwọn ará ilé kan bẹ̀rẹ̀ sí ń bá a dá sí i torí pé kálukú náà láti ní àwọn ìrírí lóríṣiríṣi lórí nǹkan sọ yìí. àmọ́ ń bó pírẹsẹ̀ntà wíwọ̀ kẹ́ ẹ fẹ́ mẹ́ ẹ fẹ́ yàwó máa wo àwọn obìnrin yẹn fẹ́ mẹ́ ẹ fẹ́. bó ti fẹ́ kàn rẹ̀ sọ́ba la lé ìwà lẹ́kọ̀ọ́ ni. ó yà mẹ́rùn dédé ní ọ̀rẹ́ má ṣe é wo kórí ohun ṣó ń ṣáná ewé ń ṣáná bí kò tí. yọ sọ ní ọ̀rọ̀ yọ sọ. lẹ́sùrù jẹ́ ń sọ̀rọ̀ jà. inú mi dùn lè ní Ìjẹ̀bú kó sọ tọrọ torí kì í ṣe kó tọrọ wà lẹ́nu tiẹ̀ náà èwo tọrọ ò sí lẹ́nu tiẹ̀ náà àmọ́ lè ní ó sọ tọrọ lè ní. kí dẹ̀ ṣe ṣó múra mi bọ̀ ni. ìyẹn ò sí pé mo rẹ̀. owó ànàpọ̀ mi kò sí ẹ̀rọ òfẹ́ sọ kó tọ́ra rẹ. yóò ń sọ ṣó ń pẹ́ wọn bú pìrìsẹ̀ntà ń sọ ọ̀nà experience ni yóò lé àwọn ìyàwó pé kó wọ́n máa kàn án mọ́lé ọ̀fàlẹ̀ mú gan mọ́ àlè kọ́ máa ṣọ́ àwòbọ́ fẹ́ máa bó kẹfẹ́ fẹ́ yàwó. ọ̀rọ̀ yẹn ti yé mi rí aṣọ́rò òfin sọ̀rọ̀ àbí. kó ọ̀rọ̀ yọ sọ ó ti yé mi. torí pé wọ́n fẹ́ kọ́kọ́ wọlé séwé prógámù ó lóun fò ní fẹ́ẹ̀kì owó mo ní báṣọ́jọ́ fẹ́ padà sí ní nísìn àfòyàn ọkọ bá ní kọ́ntribútì owó ní òun rà ní tiẹ̀ látàrọ́ fọdà àti padà sí ní ẹ̀. wọlé dẹ́mu yẹn. wọ́n fò ní fẹ́ẹ̀kì owó ní báńkì níbi wọ́n fẹ́ lọ gbowó. báńkì èdè fòníyàn ní fẹ́ẹ̀kì. ṣé ẹ rántí pé ìrírí làgbà kò sí ìmọ̀ tó pin síbì kan bẹ́ẹ̀ bá ṣe ń lọ lọ́tún tó sì náà lá máa gba ìmọ̀ kún ìmọ̀ nígbà tá à ń ṣèwádìí lórí ohun tá à ń gbéyẹ̀wò yìí àwọn àsọfúnni tá a gádà káàkiri wọn ni mò ń mẹ́nu kàn ṣe gbọ́ ẹ ṣèwọ́n àdúgbò ojú òpó tẹ́ẹ̀fì lórí ọ̀fẹ́ láti bá a dá sí ní 08154321079 08154321079 àti 08181111079 ìtẹ́ bá ti lò ó nù méjèèjì ọ̀dọ̀ wa náà ló máa bọ́ sí àmọ́ ẹ mọ́ gbàgbé bó bá ti ń dán létí yín kẹ́ yí rédíò yín lẹ̀ dáadáa tàbí kẹ́ kú òun bẹ̀ kábàlẹ̀ róore ọ̀fẹ́ àti gbádùn àwọn ọmọ. ohun tá à ń gbéyẹ̀wò ni pé kí la fẹ́ ṣe sí àwọn arúgbó tó ń dá gbé tí wọ́n ń dá lọ ọjà tí wọ́n dá ń ṣe gbogbo nǹkan tí wàhálà sì ń ṣẹlẹ̀ sí wọn. èyí kò sí tọ́jú fún. tí ò sí ìtọ́jú fún wọn. wọ́n sì bímọ wọ́n láwọn ọmọ wọn lẹ́bí wọn lára àwọn ìpè kan ti ń wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ̀yà polówó ọjà náà à ń padà bọ̀. ló bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ fífa gan. ọgbà má jí ẹ̀jẹ̀. èmi àti yáyè mo fẹ́ ṣára wa jẹ. oríṣiríṣi abẹ́rẹ́ ọlọ́run.
mo ṣe bọ́lẹ̀ lórí báìkì báyìí mo ní ọmọ wo ló fún ẹ lọ́ọ̀kan erin wo ló ń lọ yìí abẹ́rọ̀ erin ń lọ lọ́hùn láàlá òkú. abẹ́rọ̀ lọ́hùn. irọ́ ni lọ́sàn-án gangan àbí èsì tí wàá gbárí ẹ̀ ni. abájọ tí ọ̀rọ̀ àbáyé wa ò ṣe báyìí tá à ń ṣe prógámù mi. mi ò lè wò ara mi ò fi bẹ́ẹ̀ yẹn. láti ẹgbẹ́ yẹn jẹ́ kúrò wa. Hello, ẹ tó wà ń bẹ̀ o. Kí lorúkọ yín bo lẹ ti ń bá wa sọ̀rọ̀ yìí? Ẹ bá yí rédíò yín lẹ̀ dáadáa, ariwo pọ̀ ń bẹ̀ sà. Ok. Ọlọ́run bá wa tò ó. Aláwọ̀ Mọ́hàmí. Orúkọ mi ni Àǹfààní ẹ̀sìn ọ̀tàrí yanjú ẹ̀. Ó dà ẹ bá a dá sétò pápá pàṣà. Yẹ́ta, ìdí ọ̀rọ̀ tẹ́jú kalẹ̀ ọ̀rọ̀ tó dà ní. Mọ̀kàn tí mo kàn tẹ́lẹ̀ gbogbo wa ni pé tá a bá ń lo sọ̀lọ́ọ̀nù wa. Nǹkan máa rántí ọjọ́ alẹ́. Wọ́n máa rántí ọjọ́ alẹ́. Ojú òpó yẹn ti ń ṣe bákan bákan o. Hello. Ẹ láǹfààní àti gbè wá padà ojú òpó yẹn atẹ́gùn ẹ̀ ò fi bẹ́ẹ̀ jáde ara 08154321079 lójú òpó tá a wà tí 08181111079 ojú òpó tá a wà nìyẹn tẹ́ẹ̀fì láǹfààní láti bá wa sọ̀rọ̀ lórí ìdáǹgbéyẹ̀wò yìí ìtọ́jú àwọn arúgbó wa ipa pàtàkì tó yẹ ká kó àtàwọn arúgbó tí wọ́n ń dá gbé tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ fún wọn. Hello. Ó ti ń dún létí yín ẹ yí kúrò bí rédíò yín. Ẹ mà kúrò lẹ́sà. Ọlọ́run bá wa ṣe kí lorúkọ yín bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí. Orúkọ mi ni Ọlábọ̀dé láti Ọlámbẹ. Láti Ọlámbẹ. Ẹ bá a dá sétò sà. Kọ́lọ́run kó fún ẹ̀ ní ọmọ àánú. Àmì ọmọ tó láàánú. Bí ọba bímọ tí ọba bí àánú kò bímọ. Torí òṣìṣẹ́ ìgbìyànjú ti dàgbà tó èèyàn náà máa dàwa náà pọ̀ nípò yẹn. Ṣùgbọ́n tó dára jùlọ pé ká máa fowó fẹ́kẹ́ sí wọn. A nílò ní táìmù tó bá ti wà ní ogún yẹn láti súnmọ́ wọn. A máa kọ́ oríṣiríṣi ẹ̀kọ́, a sì máa gba ìre lẹ́nu wọn. Kìí pé kọ́jà máa rántí sí ọ̀ pé ìyá ẹ̀ ti kúrò sí ìlọ́jọ́ méjì ní yàrá ó ti wú kọ́ tó rí pé wọ́n dé pé òbí wọn ti kú. Kó sì máa wá fa ńlẹ̀ lẹ̀. Tó fi láti dàgbà yẹn wọ́n máa ń padà sọmọdé. So táìmù tó máa lò lè pọ̀ mọ́ ìyọ́pọ̀tọ̀ ní ìfaradà pẹ̀lú wọn. Ìyọ́pọ̀tọ̀ ní ìfaradà pẹ̀lú wọn. So tó fi ọba ti ń dàgbà kéèyàn gbé ìgbà ìdíra. Kéèyàn gbé e sọ́dọ̀ ń ló dáa jù. Ìyẹn ló dáa jù. Tó bá máa dákẹ́ náà kó dákẹ́ sí ọ̀ lọ́wọ́ kó tẹ̀ súre fún yàn. Kó súre fún Òun yàn. ló dára jù. Ẹ ṣeun adúpẹ́ o láti Ọlámbẹ àjọṣe wa ò ní bàjẹ́ ẹ ṣeun adúpẹ́ àǹfààní ń bẹ fẹ́yìn náà kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lójú òpó Facebook wa yẹn Fresh FM 107.9 live lélẹ́yìí kì í ṣe recorded rárá ẹ tún pè wá sórí 08154321079 hello ẹ tún wà ń bẹ ẹ kú ìrọ̀lẹ́ o. Hello. Kí lorúkọ yín ń bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ yìí? Adéwálé ló sọ̀rọ̀ àtàlẹ́ ìgbà bí o. Lápá abo lábẹ́ òkúta sà. Kí lẹ rí? Lápá abolẹ tí ń pè wá lábẹ́ òkúta láti Kéìta Ìdí Àbá ẹ bá a dá sétò sà Ọlọ́run bá wa tó. Èmi máa gbà ní ọ̀nà bòmí. Ok. Ọ̀nà tó máa gbà ní pé kọ̀ǹpútà ló gba ayé jẹ́. Ok. Lọ́nà wo? Nígbà àtijọ́, ẹjọ́ tó ń bọ̀ sí ọkọ̀ áfíríkà ti yẹn of age. Ṣé bá bímọ gbà yẹn? Mo ti sọ́nà pé àti ẹni máa pé age of 50 ó gbọ́dọ̀ lọ́mọ tiẹ̀ lọ́dọ̀. Ṣé ẹ gbọ́ mi ta? À ń gbọ́ yín ketekete. So ọmọ ọlọ́mọ ò dàbí ọmọ èèyàn. Èmi ní experience mi because ọlá kò sí mọ́ mi tèmi báyìí náà. Ok. Gbogbo àwọn tá ń gbà fún wọn, èdè ìfowó fẹ́ràn wọn, ẹ̀tọ́ mi ìfowó fẹ́ràn wọn. So gbogbo àwọn tá ń gbà fún wọn yẹri wọn, ṣekúṣe àti wàhálà wọn pọ̀ bẹ́ẹ̀ bí. So mo á ọ̀sán pé tí ẹ bá bí ọmọ kékeré
today age of teaching people thought prayer is a problem. It's not a problem. Wọ́n mú kò rí ọmọ èèyàn tó bá jáde lọ láàárọ̀ á padà wà ní lálẹ́ á wò pé this is my mother this is my father. Abẹ́ẹ̀kẹ́ ti mi ta. À ń gbọ́ yín. So èmi wò bẹ́ẹ̀ pé at least ká máa gbìyànjú. Àwọn tó fẹ́ lọ okay ẹgbẹ́ lọ́dọ̀ láti ọ̀sẹ̀ ìlú one ó ti dánwó bí àtijọ́ 30 years. Ìgbọ́n tó 40 years 45 àwọn tó yẹ ti lọ ní ọkọ. So òṣèlú ayé tí ìbò lẹ́nu mẹ́rin ọmọ tó là ń gbọ́ mọ́. Ọ̀sẹ̀ ọmọ ti ẹ̀fọ́ ara ẹ̀ ní á ti wà lọ́dún ẹ̀ dáadáa. So wá ti jọ máa ṣe bùkátù ìmọ̀ àtìkẹ́fẹ́ àti ìgbàsílọ̀dù tó a fi pé yọ̀ sí ti fún ẹ̀kẹ́ àti ìnáwọ́dé lọ́dọ̀. Ṣé ẹ sọ́kítà? Kódà. Ọmọ yẹn á lè sọ ká máa fọjọ́ ogbó bímọ. nítorí àsìkò wa ìbéèrè tèmi fẹ́ bi yín ni pé kí lẹ wá fẹ́ ṣe sí mọ́mì tí yín báyìí táwọn tẹ̀ ń fi sọ́dọ̀ wọn ò tọ́jú wọn kí ni pátẹ́ wá fẹ́ kó báyìí ṣé ẹ fẹ́ ní kó wá sọ́dọ̀ yín ni àbí kí ni àwọn àsì ń bẹ̀ mọ́. àfọn kó mú mọ̀mọ́ sọ́dọ̀ o. Hello Kó mú mọ̀mọ́ ẹlòmíì tí sọ́dọ̀. wà ń bẹ̀ wẹ́ kú ìrọ̀lẹ́ o. Hello ẹ ti wà ń bẹ̀ wẹ́ kú ìrọ̀lẹ́. Ẹ̀yin lè pè padà ó yá pápápá. Bẹ́ẹ̀ni, ṣẹ́ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ. Bí a bá ń lo tòmátì ọba àgbẹ̀ ń lò lọ yìí, ká máa rántí ọjọ́ alẹ́ tà ní lè fi jẹ mọ́. Torí ẹ̀ náà tó máa ń fà kí àwọn ọmọ dájú. Káwọn ọmọ Bọ̀tọ́ bá dájú. jẹ́ pé bẹ́ẹ̀ni, bọ̀tọ́ bá jẹ́ pé òbí wá sí nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí èmi kéèyàn mú ìyá sí ọ̀dọ̀ kí ọjọ́ ìjọ tó láàrin àti ìyàwó téèyàn fẹ́. Yes. tó kọ́mọ́ fi síjà láàrin wọn. torí bí yàrá obìnrin yẹn bá fi arúgbó jù bẹ́ẹ̀ lọ wá padà jó ara wọn. wọ́n lè má fi tóbi rẹ̀ tó tó létí gbígbé àrùn rẹ̀. lọ́ọ̀gá ẹ̀jẹ̀ká gbẹ̀yìn arúgbó wa. Àmì àṣẹ Èdùmàrè. Ojú òpó 08154321079 náà la wà. Ẹ lè kọ́mẹ̀ntì náà sí ojú òpó Facebook wa yẹn náà. Ohun tẹ́ ẹ bá kọ síbẹ̀ á kà á káwọn èèyàn bá lè gbọ́ contribution tí náà. Hello ẹ bá yí rédíò yẹn lẹ̀ ẹ ti wà ń bẹ̀. Hello. Hello. Ẹ sì yí ilẹ̀ díẹ̀ tàbí kẹ́ ẹ kúrò ń bẹ̀ a sì ń gbóhùn ara wa padà. mo ti kúrò mẹ́. Ẹ ṣeun. Kí lorúkọ yín bo lẹ ti ń bá wa sọ̀rọ̀ yìí? orúkọ tèmi ni pásítọ̀ Samuel ọ̀pọ̀lọpọ̀ Láti bòsà. láti Randa. Láti Randa lábẹ́òkúta. Ẹ bá a dá sétò sà. ṣẹ́rí ojú wo ni tèmi olúwa jẹ́ kí wákàtí àgbà kádòkú. Àmì ẹ̀ pọ̀ rẹpẹtẹ o. ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń ṣe nígbà tá a wà ní ọmọdé àti ìgbà tá a wà lọ́dọ̀. Àkọ́kọ́ a gbọ́dọ̀ ní sùúrù láti tọ́ ọmọ. A gbọ́dọ̀ jẹ́ oníkanra. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì ni wípé nígbà tí àwọn bàbá wa àtijọ́ ẹ rí i pé ètò ìjọba títà ṣe ní ìsìn wọn ò ṣe é nígbà yẹn. Okay. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ tẹ́lẹ̀ ó ti mọ́ ọmọ ẹ̀ sọ́dọ̀. Ìtọ́ ìṣiṣẹ́ àgbẹ̀ ó ti mọ́ ọmọ ẹ̀ sọ́dọ̀. So pẹ̀lú bí wọ́n lọ léèwé wọ́n ń dé wọ́n dẹ̀ bá wọn ṣiṣẹ́ wọn. So nígbà tí wọ́n bá dàgbà jòkó àwọn ọmọ yẹn gan pàápàá wọn kì í jìnnà sí wọn láti tọ́jú wọn. Ìyẹn bẹ́ẹ̀ kí Olúwa kó ràn wá lọ́wọ́. Ẹ̀sìn ìjọba wa àtàwọn òṣìṣẹ́ ìjọba wa iṣẹ́ wà fún wọn láti ṣe púpọ̀ lọ́nà tá a lè gbà láti máa tọ́jú àwọn arúgbó wa torí àwọn náà máa dàgbà wọ́n máa dògbò lórúkọ Jésù ìkọ̀kan òníyàn fún ní gbogbo wa. Ẹ ṣeun adúpẹ́ láti Randa àjọṣe wa ò ní bàjẹ́ o. Mo ti rí Isbana Treasure àwọn náà ní kọ́mẹ̀ntì lójú òpó Facebook live wa ìwọ́n ní Olúwa kó ṣàánú fún wa láti ran àwọn àgbà wa lọ́wọ́. Wọ́n láwọn láìkí tọ́pìkì táwọn ṣe rẹ̀ I really love this topic. Ọlọ́run ṣe and more wisdom for you all in Jesus name. Ẹ ṣe wá dúpẹ́ o. Àmín o, àmín. Ó yẹ kó ṣàmì báyìí ṣe. Ibi tó yẹ kó ṣàmì sí kò ní ṣàmì. ẹ̀ ń gbọ́ jẹ́ wọ́n lù ní gbàdúrà fún. Ṣé àwọn nǹkan kan wà tí à ń gbéyẹ̀wò lórí ètò táwọn èèyàn ń pè tí wọ́n ń dá sí wọn tí ìmẹ́nu kan apá abẹ kan. Apá abẹ ni pé àwọn kan ń sọ pé bóyá éèjì kan ló yẹ kí èèyàn tó kó tó lọlé ọkọ tàbí kó tó fẹ́yàwó. Ṣé rí látàsìkò tá a wà yìí bí bàbá kan bá lọ bí iṣẹ́ tó dé oúnjẹ tó fẹ́ jẹ wọ́n ti bá a gbé sórí tébù kò sọ́mọ kankan tó tiẹ̀ wá pàdé rẹ̀ ẹ̀ lóhùn kò sọ́mọ kan tó wá pàdé ẹ̀ láti sọ pé kó jẹun tàbí oúnjẹ tí mú dáàdì jẹ kù èmi ni mo fẹ́ gbé tó ti ya òun rorò tí kò bá sí ìfẹ́ yẹn láàrin ìyá àti bàbá pẹ̀lú àwọn ọmọ títí táwọn ọmọ fi dàgbà
àti máa rántí àwọn òbí nígbà tí àwọn náà bá dàgbà á lè o ìpè kan ti wà lójú ìwé yẹn àsìkò wa ti lọ tó ẹ jẹ́ ká máa tẹ̀ wájú lórí bá àgbéyẹ̀wò lójú òpó Facebook wa ẹ máa kọ́mẹ̀ntì síbẹ̀ kí gbogbo wa ká sì mọ̀ tó kàn ní ṣíṣe pápá ńlá ṣojú ráúráú ẹ bá dágbére fáwọn ará ilé kó tó ń dèjọ́ mẹ́jọ. pápá ńlá ṣojú ráúráú tó ti ṣe tán lọ lélẹ̀ ni àwọn àdìjọ́ mẹ́jọ máa tún wá bí Táíwò Sunday lórúkọ tèmi jẹ́ ìpàdé ìdíjọ́ mẹ́jọ. kí dẹ̀ ṣe kó rẹ lọlé. ìyá àjẹ̀bú ǹjẹ́ ẹ jáde bá mi. ẹ bá kẹwàá rà. dédé wọn nìyẹn ní rẹ tí gbọ́yàn òye rẹ ní bára ẹni rè níjẹ̀bú ẹ jọ̀wọ́ ẹ máa yẹ̀ wọ́n nù ẹ ṣe àmójútó wọn ojú ní tẹ́ni náà ṣe dùà ájì ara màlífà àgbọ̀ má bí wọ́n rúkọ mi ò títí gbàmọ̀ra má pàdé káwà náà làáfíà o. ẹ ṣe wà dúpẹ́ máa kẹ́tù. ọba ti dijọ́ mẹ́jọ kí ọba yẹ wa pápá ńlá kéye wọlé òun kó fi speedometer kó fi tẹ́sì ẹ̀ wò ń tán òun ni mo ṣe fàkẹyẹ ọ̀nà ń jẹ èdè pọ̀ ní ń jẹ èdè irọ́ ẹ̀ sọ fún àwọn ọ́fíìsà lẹ́nu ọ̀nà pé òun kó fi speedometer ìwọ̀n àánú machine kó fi tẹ́sì ẹ̀ wò. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Fọláọlá ọmọ tó jẹ́ amójú ẹ̀rọ wa tí ó ń bá àgbélẹ̀ tó ń gbé òkè dáadáa tẹ́ fi ń láǹfààní láti mọ ọgbọ́ wa lóko olóòtú ètò ìbàmí Adéyínká Adékùtẹ́ ojúlówó kọ́ńbílẹ̀ wọn bàbá tíṣẹ̀ àjọṣe wa ò ní bàjẹ́ Olúṣọlá Ògúnyínká Ọlábọ̀dé the humble presenter ló kọ́ tèmi ẹ lè pè mí sí 08066558085 fún ìkéde àti ìpolówó ọjà.